bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa JEKI BIBELI SORO, ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ fún oore ọ̀fẹ́, ìwà láyé àti ìwà láàyè yín. A dúpẹ́ torí pé ẹ̀yin lẹ̀ ń tọ́jú wa. Ọpẹ́ ló yẹ yín, ẹ̀yin ló yẹ yín, ògo ló yẹ yín. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ kí ẹ gbọ́ ọpẹ́, kí ẹ gbà yín wa. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa. Ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn. Bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní mìíràn tí a tún ní láti wá bá àwọn ènìyàn wa tí à ń kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ àtìfẹ́ Ọlọ́run. A dúpẹ́ fún ààbò, ìtọ́jú àti ìbùkún rẹ̀ lórí ayé wa. Ọlọ́run olùbùkún àti aláàánú jùlọ kò ní fi ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. À ń kẹ́kọ̀ọ́ lọ nípa ẹ̀kọ́ ìgbà ìkẹyìn, èyí táwọn olóyìnbó ń pè ní Doctrine of the Last Days. Ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, a ti kẹ́kọ̀ọ́ nípa tí ènìyàn bá kú, kí ni yóò ṣẹlẹ̀, kí ni yóò ṣẹlẹ̀ tí ènìyàn bá kú. A ti gbé àlàyé kalẹ̀ ohun tí yóò ṣẹlẹ̀ sí ìran ènìyàn tí a bá kúrò nínú ara, gẹ́gẹ́ bí ìfihàn tí ọ̀rọ̀ Ọlọ́run ti fi hàn wá. À ń tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ náà. Kókó ẹ̀kọ́ tá ó gbé yẹ̀wò lónìí òun ni ìdánilójú ìyè lẹ́yìn ikú. Ìdánilójú ìyè lẹ́yìn ikú. Àwọn olóyìnbó sọ pé assurance of life after death. Assurance of life after death. Ìdánilójú ìyè lẹ́yìn ikú. Nígbà tá a kíyèsí ìwé Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 19, 1 Corinthians 15 verse 19. Paul sọ níbẹ̀ pé tó bá pẹ́ nínú ayé yìí nìkan ni àwa ní ìrètí, àwa jẹ́ òtòṣì jùlọ. Ẹsẹ̀ Bíbélì ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìrètí wa nínú Ọlọ́run àti nínú Kristi kì í ṣe ayé yìí ló pin sí. Ìdánilójú ìyè sì ń bẹ lẹ́yìn tí a bá kúrò nínú ara yìí. Àwọn ẹ̀kọ́ tá a fẹ́ gbé yẹ̀wò lónìí nìyí, mo sì fẹ́ kí a máa bá ẹ̀kọ́ náà lọ. Ẹ ká wo ohun tí ìwé Kọ́ríńtì kínní orí 15 ká wo láti ẹsẹ̀ 20 sí 21 kọ́ wa. 1 Corinthians 15, 20 and 21. Kí ni Bíbélì wí? Ẹ gbọ́ o. Ó ní ǹjẹ́ nísinsìnyí Kristi ti jíǹde kúrò nínú òkú, ó sì ti di àkọ́bí nínú àwọn tí ó sùn. Ẹ wo ẹsẹ̀ 21, 21. Nítorí ní ìgbà tí ó ti ṣe pé nípa ènìyàn ni ikú fi wá, nípa ènìyàn ni àjíǹde nínú òkú sì ti wá pẹ̀lú. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Kristi, ẹni tí a jíǹde kúrò nínú òkú, ó wá jẹ́ àkọ́bí nínú àwọn tí ó ti sùn. Eléyìí ń kọ́ wa pé ìdánilójú ìyè ń bẹ lẹ́yìn tí ènìyàn bá kúrò nínú ara, gẹ́gẹ́ bí ìfihàn tàbí àgbékalẹ̀ tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń wò wá ní ìgbà àkọ́kọ́, à ń kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́
nípa ìgbà ìkẹyìn, doctrine of the last days. A sì ti kọ́ ẹ̀kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá lọ nípa kí ni yóò ṣẹlẹ̀ nígbà tí ènìyàn bá kú. Lónìí a wá fẹ́ wo ìdánilójú ìyè lẹ́yìn ikú, nítorí pé Paul, gẹ́gẹ́ bí ohun tá a sọ ṣáájú, Paul nínú ìwé Kọ́ríńtì kínní orí 15 ẹsẹ̀ 19 ó ní tó bá jẹ́ pé nínú ayé làwa ní ìrètí, àwa jẹ́ òtòṣì jùlọ. Ìyẹn túmọ̀ sí pé àwa tá a mọ Ọlọ́run, tá a ń dúró nínú ìfẹ́ Ọlọ́run, kì í ṣe nínú ayé yìí nìkan ni ìrètí wa wà. Ìrètí wa ń bẹ pẹ̀lú Ọlọ́run nílé ológo lọ́hùn-ún, èyí tí ó jẹ́ ìdánilójú ìyè lẹ́yìn ikú. Tí ènìyàn bá kúrò nínú ara, tí ìyapa bá wà nínú ara àtẹ̀mí, a ò lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́, ṣùgbọ́n Bíbélì ti fi ara rẹ̀, ó ti gbé àlàyé ẹ̀kọ́ rẹ̀ kalẹ̀ fún wa nípa pé ìyè ń bẹ ní ìgbà tí èèyàn bá kúrò nínú ara yìí. Ìyè túmọ̀ sí pé ìgbé ayé kan ṣì ń bẹ, life after death. Tá a bá kúrò nínú ara yìí, tá a bá kúrò nínú ayé yìí, gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀. Jóòbù náà tún béèrè nínú ìwé Jóòbù orí 14, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14, ó ní tí ènìyàn bá kú, ǹjẹ́ yóò yè bí? Ìbéèrè ni. Ìbéèrè yìí a ò lè fi ọgbọ́n ara wa dáhùn tàbí ìmọ̀ ara wa. A lọ sínú Bíbélì. Kí ni Bíbélì sọ nípa ìbéèrè yìí? Nítorí pé ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀, òun la gbọ́dọ̀ dúró nínú rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn tó ṣe tán láti tẹ̀lé ìlànà àti ìfẹ́ Ọlọ́run. Ìwé Pétérù kínní orí 4, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11, Bíbélì ní tí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kó máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Tí ẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kí ó máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a fi fún. Ohun gbogbo tá a fẹ́ sọ nípa ìdánilójú ìyè lẹ́yìn ikú, ohun tí Bíbélì wí, ohun tí Bíbélì wí la gbọ́dọ̀ wí. Ibi tí Bíbélì bá tẹ̀ sí la gbọ́dọ̀ tẹ̀ sí. Ohun tí Bíbélì ò bá ti sọ, a ò gbọ́dọ̀ sọ. Ohun tí Bíbélì ò bá ti gbé àgbékalẹ̀ rẹ̀ kalẹ̀, a ò gbọ́dọ̀ gbé kalẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ogúnlọ́gọ̀ àwọn ènìyàn kan ní kẹ́kọ̀ọ́ pé kò téèyàn bá ti kú ó parí nìyẹn, kò sí nǹkan tí yóò ṣẹlẹ̀, kò sí ìgbé ayé kan tá a fẹ́ gbé lẹ́yìn ikú. Àwọn olóyìnbó á pè ní total annihilation. Bíbélì ò kọ́ wa bẹ́ẹ̀. Bíbélì kọ́ wa pé ìyè ń bẹ lẹ́yìn ikú. Òun náà la fẹ́ gbéyẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìbéèrè ni pé lábẹ́ májẹ̀mú láéláé, torí pé tá a bá wo Bíbélì, a pín Bíbélì sí ọ̀nà méjì, májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun. Lábẹ́ májẹ̀mú láéláé, kí ni Bíbélì kọ́ wa? Kí ni àgbékalẹ̀ tí Ọlọ́run kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀ nípa ìdánilójú ìyè lẹ́yìn ikú? Ó ní irú àwọn ẹsẹ̀ Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run ló fi ẹsẹ̀ àwọn ènìyàn tó gba Ọlọ́run gbọ́, tó sì ń ṣèfẹ́ Ọlọ́run lábẹ́ ìsìn àwọn Júù, èyí tí a mọ̀ sí Judaism, tí a sì kọ àkọsílẹ̀ ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run àti ìdánilójú ìyè lẹ́yìn ikú. Ẹ ká máa wò wọ́n lẹ́yọ̀kọ̀ọ̀kan. Kí ni Bíbélì sọ? Ẹ ká lọ sí ìwé Deuteronomy. Ìwé Deuteronomy orí 22, 32. Kí a wo ẹsẹ̀ 39, 39. Kí ni Olúwa wí? Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ lábẹ́ ètò ìsìn, lábẹ́ ìlànà májẹ̀mú láéláé, kí ni Ọlọ́run sọ fún wa níbẹ̀? Kí ni Olúwa wí? Ẹ wo Deuteronomy orí 22, 32, ẹsẹ̀ 39, 39. Ó ní wò ó nísinsìnyí pé àní èmi ni, kò sì sí Ọlọ́run pẹ̀lú mi. Mo pa, mo sì sọ di ààyè. Mo sá lọ́gbẹ́, mo sì mú jiná. Kò sì sí ẹnìkan tí ó lè gbà sílẹ̀ ní ọwọ́ mi. Ohun tí ọ̀rọ̀ yìí, ó ní òun lòun pa, òun lòun sì sọ di ààyè. Ìwé Deuteronomy orí 22, ẹsẹ̀ 39. Ọlọ́run sọ pé òun lòun pa, tóun sì ń sọ di
ààyè ìlànà ẹsẹ̀ bíbélì ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé lábẹ́ iṣẹ́ ìsìn májẹ̀mú láéláé pàápàá àwọn tí ń bẹ lábẹ́ ètò ìsìn náà mọ̀ pé a dá wọn lẹ́kọ̀ọ́ pé ìyè ń bẹ lẹ́yìn ikú. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Psalm ìwé orin Dáfídì orí 17 ẹsẹ̀ 15 Psalm 15 ká wò láti ẹsẹ̀ Psalm 17 má bínú ká wò láti ẹsẹ̀ 15 kí ni Bíbélì sọ. Psalm 17 verse 15 ẹsẹ̀ 15 ó ní bí ó ti ṣe ti èmi ni èmi ó wá ojú rẹ ní òdodo àwòrán rẹ yóò tẹ̀lé mi lọ́run nígbà tí mo bá jí. Olóyìnbó á sọ pé I will be satisfied with their likeness when I awake. Ẹsẹ̀ Bíbélì ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ẹ̀kọ́ àti ìlànà Ọlọ́run fún àwọn ènìyàn tó wà lábẹ́ iṣẹ́ ìsìn májẹ̀mú láéláé a dá wọn lẹ́kọ̀ọ́ pé ìdánilójú ìyè ń bẹ lẹ́yìn ikú. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ ká tún wo ẹsẹ̀ Bíbélì kan sí ìwé oníwàásù orí 12 ìwé oníwàásù orí 12 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 7 kí ni Bíbélì kọ́ wa. Ìwé oníwàásù orí 12 nígbà tá a wo ẹsẹ̀ 7 kí l'Ọlọ́run sọ. Ó ní nígbà náà ni erùpẹ̀ yóò padà sí ilẹ̀ bí ó ti wà rí ẹ̀mí yóò sì padà tọ̀ Ọlọ́run lọ ẹni tí ó fi fúnni. Àti rí ẹsẹ̀ Bíbélì kẹta tó ń fi ẹsẹ̀ múlẹ̀ pé ìdánilójú ìyè lẹ́yìn ikú àwọn tó wà lábẹ́ iṣẹ́ ìsìn májẹ̀mú láéláé a dá wọn lẹ́kọ̀ọ́ yìí ó sì yé wọn yéké pé ìyè ń bẹ lẹ́yìn ikú. Ẹ ká tún wo ìwé Àìsáyà orí 26 ká wò láti ẹsẹ̀ 19 kí ni Bíbélì sọ. 26:19 kí ni ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí kí ni ó kọ́ wa. Ẹ gbọ́ o ó ní àwọn òkú yóò sì yè òkú mi wọ́n ó sì dìde ẹ jí kí ẹ sì kọrin ẹ̀yin tí ń gbé inú eruku nítorí ìrí ewébẹ̀ ni ilẹ̀ yóò sì sọ àwọn òkú jáde. A ti wo ẹsẹ̀ Bíbélì 4 tó ń dá wa lẹ́kọ̀ọ́ pé lábẹ́ iṣẹ́ ìsìn májẹ̀mú láéláé àwọn ènìyàn tí wọ́n gba ìsìn àwọn Júù a fi dá wọn lójú pé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ pé ìyè ń bẹ lẹ́yìn ikú. A dá wọn lójú bẹ́ẹ̀ pé ìyè ń bẹ lẹ́yìn téèyàn bá kúrò nínú ara. A ti wo àwọn ẹsẹ̀ Bíbélì bí oríṣi 4 a ti wo Deuteronomy orí 22 a ti wo láti ẹsẹ̀ 39 39 a tún wòwe Psalm orí 17 a wo ẹsẹ̀ 15 17-15 a tún wòwe oníwàásù orí 12 ẹsẹ̀ 7 a wá wo ìwé Àìsáyà orí 26 a wá wo láti ẹsẹ̀ 19 àwọn gbogbo àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí lábẹ́ iṣẹ́ ìsìn májẹ̀mú láéláé ó ń kọ́ àwọn ènìyàn pé ìdánilójú ìyè ń bẹ ní ẹ̀yìn ikú. Gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì tí a ti gbé yẹ̀wò yìí ó ń fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìyè ń bẹ ibì kan wà tí ènìyàn yóò wà nígbà tí wọ́n bá kúrò nínú ara ẹ̀ ṣáájú títí dé ìdájọ́ Ọlọ́run pátápátá. A tún rí kà pé ní ìgbà tí à ń sọ̀rọ̀ nípa Ábúráhámù a sọ̀rọ̀ nípa Ábúráhámù gẹ́gẹ́ bí ẹni tó wà láàyè. A sọ̀rọ̀ nípa Ábúráhámù gẹ́gẹ́ bí ẹni tó wà láàyè. Àwọn ẹsẹ̀ Bíbélì ó fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Jóòbù gan tilẹ̀ tún sọ nínú ìwé Jóòbù orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 19 pé àwọn tó hùwà búburú wọn ò dákẹ́ ní ilẹ̀
àti wípé ìsinmi yóò wà fún ọkàn wọn, ìsinmi yóò sì wà fún àwọn tí ó ṣàárẹ̀. Àwọn tó wà nínú túbú wọn ó ní ìsinmi ní ìgbà tí wọ́n bá gbọ́ ohùn ẹni tó dá wọn, àti kékeré àti ńlá àti ẹni tó jẹ́ ẹrú, wọn ó di òmìnira lọ́wọ́ olúwa wọn. Ìwé Jóòbù orí 3 ẹsẹ̀ 17 sí 19 ló kọ wá bẹ́ẹ̀. A tún wá sọ fún wa nínú ìwé Jóòbù orí 19 nígbà tá kíyèsí ẹsẹ̀ 26 sí 27, ó sọ fún wa pé lẹ́yìn ìgbà tí ara yìí bá ṣègbé, nígbà náà ni ara mi yóò rí olúwa, yóò sì wo ògo rẹ̀, ojú wa yóò sì rí tí kìí ṣe ẹlòmíràn. Jóòbù orí 19 ẹsẹ̀ 26 sí 27 ló kọ wá bẹ́ẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Nígbà tá a tún kíyèsí ìwé Sámúẹ́lì kejì 2 Samuel chapter 12 ẹsẹ̀ 23, ó sọ̀rọ̀ nípa ọmọ tí Dáfídì bí fún, tí Báṣẹ́bà bí fún nítorí ọ̀rọ̀ àgbèrè tí ọmọ náà sì kú. Ọ̀rọ̀ tí Dáfídì sọ nìyí. Dáfídì sọ pé nígbà tí wọ́n wá túfọ̀ fún pé ọmọ náà ti kú, torí pé ó ń gbàdúrà, ó ń bẹ Ọlọ́run pé òun ò fẹ́ kọ́mọ náà ó kú. Nígbà tí a túfọ̀ fún, ó bọ́ aṣọ irú, ó bọ́ aṣọ, ó pààrọ̀ aṣọ, ó sì bẹ̀rẹ̀ sí ń jẹun. So nígbà táwọn ọmọlẹ́yìn béèrè lọ́wọ́ rẹ̀ pé ọ̀gá kí ló dé? Ó ní ọmọ náà ti lọ, kò ní wá bá òun ni òun yóò lọ bá. Ìwé Sámúẹ́lì kejì orí 12 ẹsẹ̀ 23 ló sọ bẹ́ẹ̀. Dáfídì ó gbàgbọ́ nípa ìyè lẹ́yìn ikú, pé kì í ṣe ìwàláàyè yìí nìkan ni òpin ohun gbogbo nínú ohun gbogbo. A ṣì ní ibi tí Ọlọ́run nínú àánú rẹ̀ tó ní ìpamọ́, tí gbogbo ọkàn àwọn èèyàn yóò lọ, tá ó lọ dojúkọ ìdájọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ fún wa. Ilé gbọ́dọ̀ yé wa. Ìyẹn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àtàwọn ẹsẹ̀ Bíbélì tàrí lábẹ́ májẹ̀mú láéláé. À ń sọ̀rọ̀ nípa ìdánilójú ìyè lẹ́yìn ikú, a sì ń wo àwọn ẹsẹ̀ Bíbélì láti abẹ́ májẹ̀mú láéláé tó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé àwọn ènìyàn lábẹ́ iṣẹ́ ẹ̀sìn àwọn Júù pàápàá wọ́n mọ̀, a sì dá wọn lẹ́kọ̀ọ́ pé ìdánilójú ìyè ń bẹ lẹ́yìn ikú, àti wo ní irú ẹsẹ̀ Bíbélì. Kí ni májẹ̀mú titun kọ́ wa nípa ìdánilójú ìyè lẹ́yìn ikú? Májẹ̀mú titun kọ́ wa pé ìyè ń bẹ lẹ́yìn ikú. Ìyè àìnípẹ̀kun ó jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa kọ́ wa. Ìyè àìnípẹ̀kun ó jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa kọ́ wa. Níbo láti rí ìyè àìnípẹ̀kun? Ṣé nínú ara láti rí ìyè àìnípẹ̀kun? Rárá o. Ìyè àìnípẹ̀kun yóò bẹ̀rẹ̀ nígbà tá a bá kúrò nínú ara. Ilé gbọ́dọ̀ yé wa. Gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì ló fẹsẹ̀ wa múlẹ̀ pé ọ̀kan lára àwọn ìlànà ẹ̀kọ́ tí Kristi mú wá ni pé ìyè àìnípẹ̀kun ó jẹ́ ọ̀kan nínú àwọn ìlànà ẹ̀kọ́ tí Kristi wá fi hàn wá nínú ìlànà iṣẹ́ májẹ̀mú titun àti ẹ̀kọ́ májẹ̀mú titun. Ilé gbọ́dọ̀ yé wa. Ẹ ká máa wo àwọn ẹsẹ̀ Bíbélì ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ ká wo ìwé Jòhánù orí 4, ká wo láti ẹsẹ̀ 40 kí ni Bíbélì sọ. Jòhánù orí 4 ẹsẹ̀ 40 36 kí ni Bíbélì wí. Ó ní ẹni tí ń kórè ń gba owó ọ̀yà, ó sì ń kó èso jọ sí ìyè àìnípẹ̀kun. Kò sì sí ẹni tí ó ń fúrúgbìn àti ẹni tí ń kórè lè jọ máa jó pọ̀, lè máa yọ̀ pọ̀. Ohun tí a rí nìyí. Ó ní ẹni tí ń kórè ń gba owó ọ̀yà, ó sì ń kó èso jọ sí ìyè
àìnípẹ̀kun. Ẹsẹ̀ bíbélì àkọ́kọ́ tí Kristi tó ń sọ nípa ìyè àìnípẹ̀kun nìyí, nípa pé lẹ́yìn ikú ìyè sì ń bẹ fún ọkàn àwọn olóòótọ́. Ìdánilójú ìyè lẹ́yìn ikú, lára àwọn ẹ̀kọ́ tí Kristi kọ́ nìyí, tó sì jẹ́ pàtàkì nínú ìdí tí a fi gba Ọlọ́run gbọ́. Ní ìgbà tá a tún kíyèsí ìwé Jòhánù orí 11, nígbà tá a wo ẹsẹ̀ 25, 25, Kristi fi dá àwọn ènìyàn lójú, àwọn ọmọlẹ́yìn rẹ̀ lójú àtàwọn tó ń tẹ̀lé lójú pé ó ní bí ẹ̀yin tilẹ̀ kú ẹ ó yè. Ó ní èmi ni àjíǹde àti ìyè. Ó ní bí ẹ̀yin tilẹ̀ kú ẹ ó yè. A tún fi dá wa lójú, Kristi fi dá wa lójú pé ìyè ń bẹ lẹ́yìn ikú. Eléyìí gbọ́dọ̀ yé wa. Àwa rí pé láti gbogbo májẹ̀mú titun lọ, kókó ẹ̀kọ́ yìí pé ìyè ń bẹ lẹ́yìn ikú, ó pẹ̀lú ohun tí a fi gbé ìsìn mímọ́ Ọlọ́run kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nípasẹ̀ Jésù Kristi. Àjíǹde Jésù kúrò nínú òkú pàápàá, ó jẹ́ oore ọ̀fẹ́ pé ìyè ń bẹ fún àwọn tó bá mọ Ọlọ́run nípasẹ̀ Kristi tó sì dúró nínú ẹ̀kọ́ rẹ̀ lẹ́yìn ikú. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Jésù Kristi ló fún ara rẹ̀ sọ pé èmi ni àjíǹde àti ìyè, nítorí pé èmi wà láàyè bẹ́ẹ̀ náà ni ẹ̀yin yóò wà láàyè pẹ̀lú. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 19 ló sọ bẹ́ẹ̀. Jésù Kristi pàápàá àríkà nínú ìwé Tímótì kejì orí 1 ẹsẹ̀ 10 pé Kristi fúnra ara rẹ̀ ló pa ikú, ó sì mú ìyè àti àìkú wá sínú ìmọ́lẹ̀ nípasẹ̀ ìhìnrere. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Tímótì kejì ẹ yẹ ká wò ó orí 1. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ nìyí fún gbogbo ìran ènìyàn láti mọ̀ nípa ìdánilójú ìyè lẹ́yìn ikú. Tímótì kejì orí 1 ẹ wo ẹsẹ̀ 10. Ó ní ṣùgbọ́n a ti fi hàn nísinsìnyí nípa ìfarahàn Jésù Kristi Olúwa wa, ẹni tí ó pa ikú rẹ́, ó sì mú ìyè àti àìdíbàjẹ́ wá sí ìmọ́lẹ̀ nípasẹ̀ ìhìnrere. Ọ̀kan lára ẹ̀kọ́ pàtàkì èyí tí Kristi tó gbélé àwọn àpọ́stélì lọ́wọ́, tí àwọn àpọ́stélì gbélé ìjọ májẹ̀mú titun lọ́wọ́, tá a sì kọ àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì, ó ní pé ìdánilójú ìyè ń bẹ lẹ́yìn ikú. Ọ̀rọ̀ Ọlọ́run Tímótì kejì orí 1 ẹsẹ̀ 10 ó fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. Ẹ tún gbọ́ kàkà. Ó ní ṣùgbọ́n a ti fi hàn nísinsìnyí nípa ìfarahàn Jésù Kristi Olúwa wa, ẹni tí ó pa ikú rẹ́, ó sì ti mú ìyè àti àìdíbàjẹ́ wá sí ìmọ́lẹ̀ nípasẹ̀ ìhìnrere. Eléyìí gbọ́dọ̀ yé wa. A rí pé ìdánilójú ìyè lẹ́yìn ikú fún àwọn Kírísítẹ́nì kò dúró lórí àròsọ. It's not based on philosophy or logic tàbí tó wà látọkàn wá, bí kò ṣe ẹ̀kọ́ tí Kristi Olúwa wa gbélé wa lọ́wọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú, nítorí pé Ọlọ́run wa òun ló dá ọ̀run àtayé àtògbò tí ń bẹ nínú rẹ̀. Jésù Kristi oní Mèsáyà náà tí ń ṣe ọmọ Ọlọ́run alààyè. Ọlọ́run sì fẹ́ nínú àánú rẹ̀ pé kí a ní ìdálójú ọ̀rọ̀ Ọlọ́run pé ìyè ń bẹ lẹ́yìn ikú tá a bá mọ Ọlọ́run. Ǹjẹ́ a ti mọ Kristi? Ǹjẹ́ a ti dẹni ìgbàlà gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀? Ǹjẹ́ a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run? Ǹjẹ́ a ti gbàgbọ́? Ǹjẹ́ a ti ronúkúwàdà? Ǹjẹ́ a ti fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe? Ǹjẹ́ a ti jọ̀wọ́ ara wa fún ìrìbọmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àtàjíǹde Jésù? Torí pé nípa ìrìbọmi Ọlọ́run fi ń dárí ẹ̀ṣẹ̀ wa jì wá tí a fi lè gba ẹ̀bùn mímọ́. Ní ìgbà tá a bá ṣe léyìí, la ó ní ìdánilójú ìyè lẹ́yìn ikú. Ohun tí Ọlọ́run kọ́ wa nìyí nínú ọ̀rọ̀ rẹ̀.
Ọlọ́run sì fẹ́ ká wá ìjọ Kristi, ìjọ májẹ̀mú tuntun kan ṣoṣo tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run kí a wá, ó wà láyìíká yín, ẹ wá ẹ ó sì rí. Olúwa yóò ràn yín lọ́wọ́ lórúkọ Jésù, yóò sì fi ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ yé wa pé ìyè ń bẹ lẹ́yìn ikú. Lára àwọn ẹ̀kọ́ ìgbà ìkẹyìn nìyí. Ọlọ́run sì fẹ́ ká máa ronú pé a ti fi lélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan, lẹ́yìn ikú ìdájọ́. Olúwa yóò jẹ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ ó yé wa pé ìyè ń bẹ lẹ́yìn ikú, ìdánilójú sì ni pàápàá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tarí lábẹ́ májẹ̀mú láéláé àti tí Jésù Kristi Olúwa wa fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú rẹ̀. Olúwa yóò kọ́ wa mọ̀ ṣe, yóò sì fìfẹ́ rẹ̀ yé wa. Tí ẹ bá fẹ́ láti béèrè ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. Àtúntò nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.